Gumi sọ wípé àwọn agbésùmọ̀mí ó ní wọn ò lè fi gbésùmọ̀mí kalẹ̀. Ó ní because wọ́n need owó látọwọ́ ìjọba láti finance war machine wọn, as in àwọn tó máa yìn. Ó ní wọ́n need owó láti ra irinṣẹ́, bóyá irinṣẹ́ bíríkìlà ló fẹ́ rà, àbí irinṣẹ́ tailor, àbí irinṣẹ́ kí ló tún máa rà, irinṣẹ́ welder. Èmi ò mọ irinṣẹ́ tó fẹ́ rà o. Ó ní ọjọ́ ńlá ọmọ Fúlàní elétí bí etí ìnàkí, ọmọ Fúlàní Jímọ̀ ọjọ́ ńlá ó wà lọ́dọ̀ Oríyọmí Amsat tó ṣe wípé ama ló lọ fi pa ìyá kan bí ọmọ, ṣé ọmọ mẹ́ta ọmọ mẹ́rin, ó dẹ̀ pa mẹ́rẹ̀ẹ̀rin. Ó pa ọmọ mẹ́rẹ̀ẹ̀rin bá nínú igbó àti níta kó máa jíyàn gbé kó máa pààyàn. Ṣùgbọ́n tí Sunday Igboho bá pa Fúlàní ọ̀kan nínú igbó, wọ́n máa gbé propaganda pé Tinubu ló ìyá ó ti yé ni ó ti clear. Sunday Igboho fẹ́ pa Fúlàní, a máa kó wọn jáde nínú igbó, a máa kó wọn lọ́lọ́pàá lọ́wọ́ ni. Ẹ̀yin èèyàn, ẹ gbọ́ ṣé Gumi ló ń control ilẹ̀ Yorùbá ni àbí Gumi ló ń control Nàìjíríà? Ẹ jọ sá mọ́ ní sí Gumi òun ló ń control President Mohammed Tinubu àbí Gumi gangan ni president kì í ṣe Tinubu? Because ọ̀rọ̀ tí Gumi ń sọ jáde pé àwọn Fúlàní, àwọn terrorists, wọ́n nídìí owó láti fi kan fi ra irinṣẹ́ tó gbóná, kan tí fi lè máa fi pààyàn, kan fi lè máa kan fi lè máa kidnap àwọn èèyàn. Ẹ wà àwọn mùsùlùmí náà àtàwọn mùsùlùmí tán ní pé kí ni pé Sunday Igboho pé kán báńdì èrò ẹkùn yìí tí Sunday Igboho yìí tán gbé kalẹ̀. Ẹjọ́ ibo gẹ́gẹ́ la lọ ní Nàìjíríà, ibo gẹ́gẹ́ la lọ nílẹ̀ Yorùbá. Àwa Yorùbá náà là ń sálàtakò fúnra wa o. Àwa Yorùbá náà là ń gbàbọ̀dé fúnra wa o. Ẹ wò ẹwà kẹ̀kẹ́ fìdílé kí wọ́n fi ti gbéyàwó ọ̀rọ̀. Ó ní Sunday Igboho must be stopped by all means. Gbogbo ọ̀nà ló gbọ́dọ̀ stop Sunday Igboho. Ògún payí, Ògún ó pa Murtala Muhammed ó dùn ẹ̀. Take this, Murtala Muhammed. Ọmọ ẹ̀nà àwọn bàbá yín wà lórí íńtánẹ́ẹ̀tì àtàwọn ìyá yín tó ń ya wèrè tó ń gbé àwọn lọ sí court. Ẹ̀yin nìkan lẹ sí wíjì lórí íńtánẹ́ẹ̀tì. Christian mélòó ló gbé rẹ̀ lọ sí court? Aláwọ̀ mélòó ló gbé àwọn lọ sí court? Àwọn bàbá yín ṣi èrè lọ́wọ́ lórí Facebook. Mi ò ráyè tiẹ̀. Wàhálà dọ́ọ̀lì àmì. Sunday Igboho must be stopped by all means. Sunday Igboho and his project of Ekun or Ekun, whatever, is also confused about the name. He's obviously confused about what to name his project. He must be stopped. He must be stopped. I would have done Sunday Igboho dúró. Ogunde o. I would have done Sunday Igboho dúró. Sunday Igboho fẹ́ ṣe yìí pẹ̀lú tó gbé jáde. Ìjà ẹkùn, ìrú ẹkùn, a gbọ́dọ̀ dá dúró. Gbogbo ọ̀nà la gbọ́dọ̀ fi dá Sunday Igboho dúró. Ṣé ẹ ti gbọ́ ọmọ Yorùbá? Ẹ dákun ẹ jí lójú oorun o. Ẹni tó ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí lẹ́yìn tó ṣe tó play fídíò yìí tán, ó wá polówó ájì fún wa. Ẹ má lọ ájì o. Ẹ má lọ ájì o. Ẹ mọ èèyàn tó kú last year tí wọ́n lọ sí ájì. Over 2,000 kan ló kú. Ẹ má lọ ájì o. Ẹ má lọ ájì o. Ẹ má lọ ájì o. Bá lọ ájì, bá lọ kú sọ́run. Tó bá ti lọ sí ájì, wọ́n ní kẹfà àwọn ẹ̀pọ̀n yín, kẹfà àwọn abíyá yín. Ọlẹ́ àti jí lẹ̀ Yorùbá, má bínú. Àfà àti jí, Ọlọ́run àti jí. Lọ ájì mọ́. Àwọn lọ sí òkè ẹ̀rì. So ó ṣe pàtàkì kí gbogbo ọmọ Yorùbá kó gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kó gbọ́ yé. Àmọ́ kí n tó tẹ̀síwájú, alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. I give thanks to Almighty Allah, the mighty, the only one who deserves to be worshipped. Peace and blessings be upon the noblest of mankind, Prophet Muhammad sallallahu alaihi wasallam, his household, companions, and those who follow his footsteps to the day of resurrection. Ṣé gbọ́ pé ó ní only Allah lòun give kíní fún, the only one that deserves to be worshipped. Ká tó proceed, gbogbo ẹ̀yin tí worship Allah, jẹ́ kí n gbé ìdájọ́ yín wá. Darbatun bis-sayf. Ìyàtá fi jẹ òpìdán. Darbatun bis-sayf. Ìyàtá fi jẹ òpìdán àwọn alásàsì, àwọn aláwo, àwọn àlùfáà. Ìyàtọ̀ jẹ wọn, ó náà ní ká fi idà ká fi bẹ́ wọn lọ́rùn. Àfáà ẹ tún sọ. Ìyàtá fi jẹ òpìdán
àwọn alásàsì àwọn aláwo àwọn àlùfáà ìyà tí ó jẹ wọn ó náà ní ká fi ìdà ká fi bẹ́ wọn lọ́rùn abájọ tí wọ́n bẹ́ ọrùn tíṣà yẹn ṣe wọ́n pọ́ ní Allah nìkan ló deserve láti worship ẹ̀dẹ̀ mọ̀ pé tíṣà headmaster tí wọ́n rẹ́ wọn lọ́rùn yẹn ṣe mọ̀ wípé Christian ni wọ́n so ẹ mú wọn dáadáa o ẹ mú wọn rẹ́ o àfà ẹ sọ̀rọ̀ sókè tún sọ lẹ́ẹ̀kan sí ṣó ti ń clear ṣó ti ń clear ká tó máa play fídíò tí bí yẹn lọ mo kàn mú evidence wá fún yín ni o the Allah that's supposed to be only to be worship if you no worship Allah kini kan only people that kilo so that believes in Allah and the day of restoration so I believe in Allah wọ́n ní kan rẹ́ ọrùn yín if you on TikTok ẹ má bọ̀ lórí YouTube Yorubawuyi ẹ má bínú mi lè máa yí fídíò káàkiri Ọlọ́run ògùn gbọ́ mo lè fídíò mi fẹ́ wá distracted mo ń gbádùn fídíò yìí ìyà tá máa fi jẹ èyí tẹ̀tẹ̀lé Allah wọ́n ní kan rẹ́ ọrùn yín ara àwọn professor wọn ló ń sọ̀rọ̀ yìí o ẹ tún sọ àfà àwọn aláwo àwọn àlùfáà ìyà tí ó jẹ wọn ó náà ní ká fi ìdà ká fi bẹ́ wọn lọ́rùn kọrẹ ọrùn yín mú ìdà ẹ wàá mú ara dà ẹ kàn fi gbá wọn lọ́rùn pé wọ́n máa gbọ́rọ̀ ẹ fi bẹ́ wọn lọ́rùn ìrẹ́ lómi ó rò pé wọ́n fi nà wọ́n lọ́rẹ́ èsì pé wọ́n fi dà nà wọ́n lọ́rẹ́ o ẹ fi bẹ́ orí ìdálẹ̀ kí kálukú sínú. ẹ fi kò la wọ́n ní ẹ máa fi idà bẹ́ orí wọn dàálẹ̀ tí ẹ̀jẹ̀ ó tú purupu ṣe ti gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ní ìyà tó máa fi jẹ yín come on YouTube come and see them o ó ní Yorubawuyi náà ló kọ mi lórí YouTube Yorubawuyi wọ́n ní òun ní kí wọ́n fi idà rẹ́ wọ́n ní gbogbo àwọn tí wọn ò bá gbọ́ àgbọ́yé yẹn pé wọ́n bí pé kó máa fi idà gbá yín lọ́rùn wọ́n ní wọn ò ní fi idà gbá yín lọ́rùn o wọ́n ní kí wọ́n fi idà kí wọ́n fi rẹ́ ọrùn yín kí ẹ̀jẹ̀ sọ pupupupu ẹ ṣáà bẹ́jẹ̀ ṣe tú yẹn wọ́n ní kí ẹ̀jẹ̀ tú purupu nílẹ̀ wa nílẹ̀ Yorùbá ẹ jẹ́ kí n bá fi sí speaker speaker wà nílé ni ẹ bá mú speaker mi. ọ sọ̀rọ̀ kan etí Imam Ahmad gbé jáde bí sanadun sahih. So ìyà tó máa fi jẹ yín tí ẹ bá gbà kí Sunday Igboho flush wọn jáde nínú igbó ni pé kí wọ́n rẹ́ ọrùn gbogbo yín èmi kúkú kọ́ ni mo sọ ara àwọn máàmù wọn ló ń sọ yìí wọ́n ní kí wọ́n rẹ́ ọrùn yín fíù ogun lákàyè ló máa pa wọ́n wà láì ọmọ Yorùbá àti jí inú mi ń dùn. sọ̀rọ̀ kan etí Imam Ahmad gbé jáde bí sọ. ẹ kì mo ti lọ gbé speaker wa ìyà tí a fi jẹ gbogbo ẹ̀yin tí ẹ gbà sílámù onípa máa rẹ́ ọrùn yín bọ́lẹ̀lẹ̀ sọ̀rọ̀ ẹ gbà mí speaker máa sọ̀rọ̀ speaker jẹkújẹkú speaker ó yá ẹ sọ̀rọ̀ jàre àfà ẹ sọ fún àwọn Yorùbá. darbatun bis-sayf ìyà tá a fi jẹ òpìdán àwọn alásàsì àwọn aláwo àwọn àlùfáà ìyà tí ó jẹ wọn ó náà ní ká fi ìdà ká fi bẹ́ wọn lọ́rùn. Ibn al-Qayyim ní kì í ṣe pé mú ìdà ẹ wàá mú ara dà ẹ kàn fi gbá wọn lọ́rùn pé wọ́n máa gbọ́rọ̀ ẹ fi bẹ́ wọn lọ́rùn. ẹ ṣe gbọ́. tọ́lá lómi ó rò pé wọ́n fi nà wọ́n lọ́rẹ́ èsì wọ́n fi dà nà wọ́n lọ́rẹ́ o ẹ fi bẹ́ ọmọ arẹ ọrùn yín dànù. Umar radiyallahu anhu. Umar radiyallahu ẹ má ṣe ìyọnu ẹ jẹ́ ká continue pẹ̀lú wọ́n ní wọn ò fẹ́ Sunday Igboho so ìyà tí wọ́n fi jẹ yín náà má ti gba ilẹ̀ Yorùbá ni pé kí wọ́n máa rẹ́ yín lọ́rùn sọ̀rọ̀ ń tiẹ̀ jàre. By all means, by all possible means, Sunday Igboho must be stopped. The individual known as Sunday Igboho and in some quarters known as Chief Sunday Igboho. I don't know how he became a chief. I don't know if he has an official chieftaincy title. So I'm not so sure about that. Or something, probably the chief is just one idolatry title. Anyway, the individual... Ṣé ti pé ó sọ̀rọ̀ nípa idolatry title, that is to say, àwọn tí wọ́n ṣe ìṣẹ̀ṣe. Ẹ̀dẹ̀ mọ̀ pé bàbá ẹ̀ tí mo play lẹ́ẹ̀kan, bàbá ẹ̀ ní ẹgbẹ́ yẹn oníṣẹ̀ṣe, wọ́n ní kán rẹ́ ọrùn yín ni o. Wọ́n ní kó má fi dàgbà yín, wọ́n ní kán rẹ́ píùn, kẹ́jẹ́ ẹ̀tọ́ sùúrù. Wọ́n ní táwọn máa ṣe nìyẹn lẹ̀ Yorùbá o, kán rẹ́ yín lọ́rùn píùn. Wẹ́rẹ́ rẹ́ o.
Our bomb bastard. So okay. Sunday Igboho must be stopped by all means. Sorrow. Known as Chief Sunday Igboho needs to be stopped. Need to be stopped. From embarking on a project of Ekun or Ekun. At times he comes out to call it Ekun. At times he comes out to call it Ekun. Look at this now. One of his recent videos where he declared that he alleged that his project has been approved by the federal government, which is a total falsehood. Wọ́n ní ọ̀nà pa o pé government ò gba irú ẹkùn o. Odun aláwo dùn. Ojú ẹ̀gan you can feel the pain lójú àfààní àánú ẹ̀dẹ̀ ṣe mí. Ọlọ́run àánú ẹ̀ ṣe mí pẹ̀lẹ́ sorry. Irú ẹkùn ti bẹ̀rẹ̀ iṣẹ́ sorry. Àánú ẹ̀ ṣe mí Ọlọ́run. Àìkúnlẹ̀ abiyamọ. Which is a big lie. He claimed that his project has been approved by the federal government, which is not true. Another pointer to the fact that this person should not be trusted. He should not be trusted. Wọ́n ní kẹ́ má trust Sunday Igboho ẹ̀yin ọmọ Yorùbá ṣe trust Sunday Igboho àbẹ́ trust Sunday Igboho. Èmi Yorùbá wuyì mo trust Sunday Igboho. A ní ìgbọ́n kankan wọ́n ti géètì mi lọ. Mi ìgbọ́n pa. Mi ìgbọ́n pa. Bí àwọn ará Mẹ́kà bí wọ́n ṣe gbọ́n pa nígbà tí Muhammad dìde tí wọ́n ṣe tẹ̀lé gọ̀ṣúgọ̀ṣù bẹ́ẹ̀ lèmi náà mi gbọ́ anything Ọlọ́run ti géètì mi lọ. Mi wá mọ̀ bóyá mo ní àwọn tí ò tún gbọ́n pa. Yorùbá gbọ́n pa. Àdìsá la fẹ́. Sunday Igboho la fẹ́. Irú ẹkùn la fẹ́. Àgbọ́ nánà. Àgbọ́. Irú ẹkùn has come to stay. Àwọn Yorùbá yarí. Wọ́n ní bàbá mi àṣìṣe wọ́n ní irú ẹkùn has come to stay. Àgbọ́ anything. Àgbọ́ nǹkan. Àgbọ́n pa. Wọ́n ní Sunday Igboho must be stopped by all means. This thing is shocky o. Ìṣókàbí no shock. Ìṣókì o. We try Sunday Igboho ìyá mi Àbíkẹ́. Òṣà ní sẹ́. Igboho ní sẹ́. TikTok ńlá náà ni wọ́n ní Sunday Igboho ní sẹ́. Àgbọ̀ nígbà Yorùbá CSI is the answer. Àgbọ̀ nǹkan ti gé tiwa lọ. Sọ̀rọ̀ sókè wèrè. Nobody should trust him. Nobody in his right mind and senses should trust this man. So in this recent video, you can see the obvious contradiction. He was mentioning Ekun. Then he asked Ekun. And so on. So Ekun, which of it? Confusion. It's not confusion. Afa, bóyá wà nínú àwẹ̀ ò tí ìṣinu, kò dẹ̀ ìlú dẹ̀ le, o lè má fi sáré jẹ. Ìjà Ekun, àwọn kan ni wọ́n dá ìjà Ekun kalẹ̀ nílẹ̀ Yorùbá. Irú ẹkùn lórí Sunday Igboho dá kalẹ̀. Àwọn ọmọ Yorùbá kó àwọn ọjọ́ lóríṣiríṣi, àwọn tó dájú ẹkùn kalẹ̀, àwọn tó dé etí ẹkùn kalẹ̀, ẹkùn, ọrùn ẹkùn, ìdí ẹkùn tí wọ́n dá kalẹ̀ because ọmọ Yorùbá ti di ẹkùn lọ́wọ́ ajá ni èèyàn mọ̀ Fúlàní tá bá mú yín sọ́wọ́. Ẹ̀jẹ̀ yín àgbẹ̀ máa mú yín lọ́rùn tí yín máa tẹ̀. Àní tẹ́ bá fẹ́ ṣe dáadáa ẹ máa bọ̀ láàrin ìlú. Kẹ́ wá bẹ́ sínú gbòòrì sáfù wa. Ogun pa yín, ogun ló máa pa yín. Irú ẹkùn Sunday olóyè Adéyẹmọ Ìgbòho òòṣà. Ìjà ẹkùn àwọn ọmọ kan náà tún dá yẹn kalẹ̀. Separately ni kò jọra wọn. Wọ́n gbé lọ bá olóyè ilé pẹ̀tọ̀ Sunday olóyè o. Táwa náà dá kalẹ̀ ní o. Àdúgbò nísìn ojú orí everybody ń gbóná. Ó dùn. Ó ṣókè. He's totally confused. Whatever the name he is giving to his project, this project must be stopped. For so ọmọ Yorùbá, only this project, ó tún lo must be stopped. Ta ló máa stop ẹ̀? They play. Táwọn ọmọ bá ti wọgbó, ìwọ kójó lọ bá wọn. Àwọn máa kójó pàdé ẹ̀. Anything tó bá ti bá nínú gbó wa, wàhálà criminal ni. Tó bá ti kójó wọgbó, ìwọ tó bá bí ẹrẹ, gbogbo tó tò sẹ́yìn yẹn, lọ kójó pàdé wọn nínú gbó. Many reasons. And I believe every sensible person is going to agree with my submissions. I have a few number of reasons to say that this man should not be supported. That project must be stopped. And I'm not the first person to say this. I'm not the first person to say this. There is this Nigerian human rights organization. Yes, Huriwa, HURIWA, which is the Human Rights Writers Association of Nigeria. Huriwa tó ń sọ yẹn tó bá ṣe enjoy page Yoruba Wuyi for the first time. Ẹ lọ wò. Huriwa chairman is an Igbo man
and his assistant is a Fulani man. Àtọ́jọ́ dá orí wà kalẹ̀. Igbo man ní chairman wọn mo ti gbé wá sórí bíbí. Then pẹ̀lú Fulani. Olóhùn nìkan wọ́n bí ikú tá bá ti kójó wọgbó. Ẹ̀yin ẹ kójó pẹ̀lú kẹ kójó pàdé wa. Ẹ jẹ́ kájọ lù kájọ wọnú ara wa. Akàn bí ọmọ lódò dẹ. Tinubu. Thank you bàbá mi oníṣòfò. Sọ̀rọ̀ sókè wèrè o sọ̀rọ̀. It's a human rights organization in Nigeria, and so many sensible individuals and organizations have kicked against this project by Mr. Sunday Buwo. Why? Number one is that this man is known with ethnic bias. This is somebody who has targeted Fulani individuals. Oh yeah. Ó padà sọ bí tó lọ ó ní ẹbá mi tún sọ. Organization of Nigeria. It's a human rights organization in Nigeria, and so many sensible individuals and organizations have kicked against this project by Mr. Sunday Buwo. Why? Number one is that this man is known with ethnic bias. This is somebody who has targeted Fulani individuals a number of times. Now, I want you to get it right. I'm not here to defend Fulani. I'm not a Fulani. So don't think anybody from Ilorin is Fulani. I'm not Fulani. Ṣé pé nínú family ẹ kò sí Fulani ńbẹ̀. Ẹ pé ẹ ti máa ẹ fi dóra yín wọnú ara yín. Bí ẹ bá bẹ́ẹ̀ dó Fulani àbí Fulani dó yẹ àbí àǹtí ẹ dó Fulani àbí bọ́dẹ̀ ẹ dó. No, ṣé pé àwọn kò wá rí fídíò yìí o àwọn ọmọ ẹran bíi tí ẹ máa send ẹ ṣe ọdẹ máa rí ó dùn àwọn people ẹ bá mi like YouTube yìí náà mo fẹ́ kí like yẹn kó pọ̀ ẹ bá mi share fídíò inú mi ṣàkóso ni Ìró Ekun has come to stay ẹ fẹ́ kéku ẹ máa kéku ni o nígbà kẹrẹ wa lọ́rùn ayé ká tún play bàbá ẹ lẹ́ẹ̀kan sí bàbá ẹ sọ̀rọ̀. ìyá tá a fi jẹ òpìdán àwọn alásàsì àwọn aláwo àwọn àlùfáà ìyà tí ó jẹ wọn ó náà ní ká fi ìdà ká fi bẹ́ wọn lọ́rùn Ibn Qayyim ní kìí ṣe pé mú ìdà ẹ wàá mú ara dà ẹ kàn fi gbá wọn lọ́rùn pé wọ́n máa gbọ́rọ̀ ẹ bẹ́ wọn lọ́rùn ni ìrẹ́lómi ó rò pé wọ́n fi nà wọ́n. ṣé ẹ ṣáà ti gbọ́ wọ́n ní wọ́n máa bẹ́ wọn lọ́rùn. wọ́n fi dànà wọn lọ́rẹ́ o ẹ fi bẹ́ orí rẹ̀ dálẹ̀ kí kálukú sún. Umar radiyallahu anhu. Wọ́n ní ẹ fi bẹ́ wọn ní ọrùn ni ó yá ọmọ ọ̀dà yẹ́kọ̀ mọ́ continue yẹ́kọ̀ mọ́ ẹ continue ọmọ continue. I'm a Yoruba man, a full-scale Yoruba man. They play. And a bona fide descendant of Oduduwa. Lórí irọ́. I can say that anyway. So I'm not Fulani. But this Sunday Buwo is somebody who is known to have targeted Fulanis. So he is known with ethnic bias. How will somebody of such nature be trusted with weapons? We cannot license any weapon to him. This is somebody who has called several times for the disintegration of Nigeria. Kí tó continue. Ọmọ Yorùbá. Ilẹ̀ Igbo ni o. Ẹ wo tí wọ́n lọ ṣe ilẹ̀ Igbo. Ǹtẹ̀ wà lórí YouTube, Facebook àti Facebook mo dẹ̀ gbé yín síbẹ̀ yẹn o. Mo dẹ̀ gbé yín síbẹ̀ yẹn Facebook o bet. I have it, bàbá mi ọ̀tẹ̀. I will play it. I have it here with me already. Ó ní ilẹ̀ Igbo lélẹ́yìí. Àwọn Igbo wọ́n ti wọ́ wọ́n ṣeré fún wọn o. Ẹ jẹ́ kí n bá yín bò díẹ̀ kẹ́ lè bá rí dáadáa. Ó yá sọ̀rọ̀ ọmọ Igbo sọ̀rọ̀. Àwọn ọmọ Igbo lẹ ń wò yìí o. Àwọn ọmọ Igbo ni o.
when they say they kidnap our people. Àwọn ọmọ Igbo náà wọ gbòòyì o. Our product. This is the camp. So we are telling them to leave this camp. That they need to leave. Like this. Well, they are using this camp to kidnap our people, to spoil the products we have been using to feed our children, to feed our family. So we tell them today to leave for our community. Tell them to leave this camp. If they refuse to leave, not till Friday, we will come by ourselves and we will drive them away. So, you see the camp, now here that they stay. They kidnap our people. This is the place they have been kidnapping our people. Killing our people. So this camp, not the only one person got it. Sorry. I got this camp. Mom must still support us. And all his brothers. So make you not tell them. The governments are trying to government to tell them to leave this camp. Leave! Because we have been tired. They are killing our people. We are tired for what we have been seeing in Ugbohaland. So today, I come by myself from Qatar to tell them, our community called Ugboha, that should leave this camp between now and Friday. If they refuse to leave, because in this camp, once they kidnap, they will carry the person down to this camp and kill the person. So that is why we are here today. I want everybody to listen carefully. If you people refuse to leave this camp between now and on Friday, if we go here again, we are not going to use it to joke with anybody. We will back and go. We are not killing anybody. We are not fighting anybody. Only what we want, we need peace in our community. We need peace in our land. Please, everybody go. Leave Ugbohaland. We are tired of you people killing our people. We are tired. We can't stay. We can't be using our eyes to see. Killing our people. At the end of the day, we don't have food to chop. Also, so today, between now and Friday, please, leave this camp. That is all what I have to say. God bless you. Ilẹ̀ Igbo nìyẹn, wọ́n ti fún wọn di Friday. He wanted it through the front door. He couldn't get it. Bẹ́ẹ̀ni ẹ̀dá kẹ́ná, ọmọ àlè játijàti. Àwọn ọmọ Igbo ti fún wọn di Friday. No. Ó dẹ̀ pé ẹ̀ka sọ̀rọ̀ díẹ̀ sí kìíní. Mi ò bí a ká stop ẹni bí ìnárètì ẹ̀. Now, in the likes of Tombolo can get license. Láti shop pipeline. Tó jẹ́ nǹkan wa ajé tiwọn. The likes of Tombolo wọ́n lè gba license láti defend ilẹ̀ wọn. The likes of Asaridokunbo wọ́n lè gba license láti gbé Jagamu láti defend ilẹ̀ wọn. The likes of Dirty Water General Asabuja, I love that man so much. The likes of General Asabuja wọ́n lè gba license láti gbé iṣẹ́ burúkú pé tẹ́ bá wọlé wa máa tú sí lára ìyá yín ẹ máa sáré ẹ̀mí dúró a máa rún yín. So all those people can get license. And this onírùngbọ̀n bí rùngbọ̀n ewúrẹ́ etí ẹ̀ dúró bí ṣọ́ọ̀ṣì oko. Etí ẹ̀ dúró báyìí bí ṣọ́ọ̀ṣì oko irùngbọ̀n bí rùngbọ̀n ewúrẹ́ said Sunday Igboho àwa táwa nílẹ̀ Yorùbá. And people you wọ́n rí wa fín gan o, wọ́n rí wa bí mùmú. Asaridokunbo ń display irinṣẹ́ lójoojúmọ́. Tombolo gbogbo wọ́n ti flag Facebook ẹ̀ lórí Facebook ẹ jẹ́ máa like show ìjọba mọ̀ pẹ̀fẹ́ ìfẹ́ wà ńbẹ̀. Wọ́n máa jà yín bọ́ alele o. So the likes of all those people can defend their epo tí wọ́n ní. Àwa tá wá jọmọ Yorùbá tá ní gold lórí ilẹ̀ tiwa àwa ò lè ní access láti defend the gold wa. No. Asao now. Wèrè o. As in, àwọn Asaridokunbo wọ́n lè defend epo wọn. Ṣùgbọ́n àwa tá jẹ́ Yorùbá, a lè defend àwọn gold, diamond, lithium, bitumen tá ní nílẹ̀ Yorùbá, a lè defend ẹ̀ nítorí pé ẹ fẹ́ lọ Saudi. Wèrè o. Alára ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ máa sun. Ẹ sun.
Sandoro Ekun lẹ́yìn ọ̀rọ̀ tó ń sọ ló polówó àjì o ẹ má lọ àjì o wàláì ẹ má lọ àjì mọ́ ẹ lọ fowó yín ṣiṣẹ́ ẹ fowó yín darí iṣẹ́ lẹ̀ ẹ má ẹ jẹ́ kan kúta ẹ má lọ àjì ẹ bá fẹ́ lọ ṣe àyè ìwúre ẹ lọ òkè ẹ̀rí wà ìdí arẹrẹ ìdí ayùn rẹ ìdí ńláńlá ìdí gbogbo wà ní Ìbàdàn gbogbo ìlú tó jẹ́ ilẹ̀ Yorùbá ẹlẹ́sìn bí ewé gbódògì wọ́n ní ìṣẹ̀dá bí ewé gbódògì mi ewé tó ń jẹ́ ewé gbódògì ṣùgbọ́n mo láìkí kọ́mẹ́ǹtì etí ẹ̀ dúró báyìí ló takété bí ṣọ́ọ̀ṣì oko so ẹ bá fẹ́ ṣe ìwúre ẹ lọ sí everybody every ìlú ilẹ̀ Yorùbá ló ní nǹkan kan tí wọ́n lè lọ wúre ń bẹ̀ tó dẹ̀ ń gbà tó ń gbẹ̀ làwọn bá wá sí wúre níjọ́ kìnnà nǹkan tó ń fi tẹ ilẹ̀ Yorùbá dó ó ṣe tí báyìí bí ewé gbódògì ẹ bá mi fi etí ẹ̀wé kí n kankan etí ẹ̀ dúró báyìí ìlú oníkálukú nǹkan tó bá wà nílùú yẹn bá mi máa kọ sí comment section nǹkan tó bá wà nílùú yín ẹ bá mi kọ sí comment section ká máa pín ní ẹ lọ máa wúre níbẹ̀ ẹ lọ etí bí etí màálù ẹ lọ máa wúre nídìí àwọn ẹ má lọ àjì ẹ má lọ 8 million abẹ́lẹ̀ náà pé àjì 8 million ó ṣe bísínẹ́sì wọn á lọ àjì wọn á dé wọn á jẹ gbèsè owó ilé ládọ̀dún máa wá bá wọn aláàjì má jẹ́ ajá o aláàjì má jẹ́ ajá o àwọn ọmọ wọn ò bó wọn lọ sí àjì wọn dé wọn á gàn kádà ẹ má lọ àjì mọ́ ó polówó àjì lẹ́yìn sóyì lẹ́yìn finikíní ẹ má lọ àjì àwa náà ò lọ àjì Sunday Igboho la fẹ́ òkè ẹ̀rí la fẹ́ sọ̀rọ̀ Olúmọ rock lọ́dọ̀ tí yín àwọn tó lórí mọ́ rock òkè Ṣàngó God bless you olórí gidigidi bí òkè bí èkìlẹ̀ Ṣàngó aláì etí bí etí ràkúnmí aláì ẹ máa lọ sáwọn ìlú yín ẹ lọ máa ṣe ìwúre ń bẹ ẹ má lọ sí àjì ẹ yẹ kó máa kóra wọn lọ sí àjì ẹ káwọn ọmọ yẹn àtàwọn ìyàwó yín lọ síbẹ̀ ẹ fẹ́ kú sọ̀rọ̀ wèrè. To have targeted Fulanis. He is known with ethnic bias. How will somebody of such nature be trusted with weapons? You cannot license any weapon to him. This is somebody who has called several times for the disintegration of Nigeria. He wanted it through the front door. He couldn't get it. How sure are you that he is not going for the same objective through the back door? That is reason number 2. Reason number 3. If his intention is actually to fight criminality and to help the government with the prevailing insecurity in the southwest, then we ask, what is the function of Amotekun? What is the function of Amotekun? Ẹ bá mi sọ fún wípé kó lọ sí orí péjì Oríyọmí Hamzat. Kó lọ wo Amotekun. Kó pe Oríyọmí Hamzat lórí fóònù. Wípé ta ló ń jẹ́ ọjọ́ ńlá. Mo ti wá fídíò yẹn mi tí rí tí má rí má padà gbé wá fún yín. Ta ló ń jẹ́ ọjọ́ ńlá nínú Amotekun. Ọjọ́ ńlá Jímọ̀ ọjọ́ ńlá a Fulani boy tó lọ sí inú Ọ̀yọ́ state fídíò yẹn wà lọ́dọ̀ Oríyọmí Hamzat tí ó bá ti delete ẹ̀ ama ló lọ fi ń pa àwọn èèyàn pẹ̀lú aṣọ Àmọ̀tẹ́kùn lọ́rùn tó Sunday Igboho yìí ó ti pè ní adolatory chieftaincy ní shift tó wà ńbẹ̀ a máa gbé Ògún jáde Ògún tó yẹ pé ó ti ga báyìí tó yẹ pé ó ti ga gan ó máa Ògún bí 2000 years tó rin ṣìnkìn àwọn bàbá mi tó ti da epo lé lórí ó lọ máa fi búra fẹ́ ní bọ́dì ó dalẹ̀ báyìí ó wà wọ́kú ni ó ní dákú nìkan ó máa wọ́kú ó máa léèyàn wọ́kú lẹ̀ Yorùbá ooo etí bí ewé sápó elétí bí aláì TikTok ẹ lè wà níjọ́ náà èmi àti ìlàjọ máa wọná elétí bí etí ẹran lọ sí kí lórúkọ ẹ kó lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat ó pa ẹ̀gbọ́n ó pa àbúrò àmà wọ́n wọlé àsàmọ̀tẹ́kùn ó wá ní àwọn mú Boko Haram wọ́n wá display ẹ̀ Oríyọmí Hamzat tó lọ síbẹ̀ yẹn làwọn ìyá yẹn bọ́ta wípé wọ́n pa ọmọ àwọn ọ̀nà tó bá ní fídíò yẹn lọ́wọ́ ẹ bá send ẹ̀ sí mi wípé àwọn ọmọ àwọn pẹ́nulé náà ti wá pa wọ́n ọmọ tó lọ ra búrẹ́dì tó lọ ra fùfú wọ́n fi àmà fọ́ orí ẹ̀ wọ́n pa ẹgbẹ́ máa wá pa wá nílẹ̀ Yorùbá Sunday Igboho la fẹ́ àgbọ̀n kankan
èmi ò tiẹ̀ gbọ́ kankan wọ́n ti gé tì mí lọ sọ̀rọ̀ elétí bíi etí ewé kókó. Àmọ̀tẹ́kùn is also a regional security outfit spearheaded by the state government. Why not support Àmọ̀tẹ́kùn? Àmọ̀tẹ́kùn máa dúró tiẹ̀ ìwé ẹkùn náà máa dúró ni Àmọ̀tẹ́kùn tó bá ti gbé ẹkùn ó pẹ́ pé gbogbo ẹ̀ náà ẹkùn ni tó bá ti wá Àmọ̀tẹ́kùn ìwé ẹkùn náà kan máa ṣe gbódúgbódúgbódúgbódú a máa fi ìrù gbá yín lẹ́nu ẹ máa kéku ni àlọ́ mẹ́ka mọ̀ sọ̀rọ̀. Why not support them? Why not join hands together to make it a better outfit? A better. Ìwọ ló máa sọ ta máa ṣe lè wá fún wa. Ìwọ ló máa sọ fún apẹja ló wà nínú sandini. Wèrèrè o. Eléyìí máa ń là lé wa lọ́wọ́ ńlẹ̀ Yorùbá. Ìwọ ló máa sọ fún wa pé bá ṣe máa rìn lélẹ́yìí lórí ilẹ̀ bàbá wa. Wèrèrè o. Wèrè. Ó bí kó gbogbo pàǹtí jọ owó tó yẹ kó lọ fi dá company pure water kalẹ̀ ó lọ fi kówé ìjọ ìwé tó print ní China olóhùn kó kùránì. Security framework. Why create a private security framework? If that private security framework. Tó bá bí ẹrẹ lọ bá àwọn Tambolo àbí Asabuja kó lọ bí wọ́n pé why tí wọ́n create private security network. Kó lọ bèrè lọ́wọ́. Even in America, there is always private security network. Ṣé rí pé Yorùbá ẹ ti gbà bọ̀dẹ̀. Àwọn wèrè tẹ́ kó mọ́ra yìí, tẹ́ lọ ń dóko wọn. Sọ̀rọ̀ wèrè. Work can solve the security problem we have. Then what is the essence of having Àmọ̀tẹ́kùn in the first place? What's the essence? Your project. Look at where is the human rights these people uphold? Mo fast forward rẹ̀ ni o lẹ́yìn yẹn ó wá ní ká wá lọ sí Mecca ọpọlọ wa àjì fún wa ká má lọ sí ká kó 8 million lọ sí ká kó 8 million lọ sí ẹ má lọ àjì o ẹ má lọ àjì kankan ó ní ká kó 8 million mi fẹ́ bí bàbá má gbé níbí má gbé ohun àjì yẹn síta mo fẹ́ ṣù ẹ ni. Sunday Buwo must be line madrasa which is available to both the young and the old, men and women. Just contact the number you see on the screen and we'll guide you through, inshallah. Everything is online. It is based online. Ṣé ti gbọ́, ó ní ká kó 8 million lọ sí hajj. Ká dẹ̀ má sọ ilẹ̀ wa. Ká kówó lọ sí hajj. Ẹ má lọ Mẹ́kà. Ẹ má lọ sókè ẹ̀rì. Ẹ má lọ Mẹ́kà mọ́ ọmọ Yorùbá. Òkè Ògùn, ìdí arẹrẹ, ìdí ayùnrẹ, òkè Láńgbòdo, ògbójú ọdẹ nínú gbórí mọ́lẹ̀. Ibẹ̀ ni ẹ má lọ. Ẹ lọ sọdún fá. Èṣù ìsìnà Sátánì gbogbo àwọn pẹ́ ibẹ̀ yìí ẹ má lọ Mẹ́kà mọ́ 8 million naira lè dá ẹ̀hún oko kalẹ̀ ẹ lọ jọgbìn a máa flush àwọn wèrè yẹn kúrò kó ní kálukú lọ ra lẹ́bẹ̀rẹ̀ ọ̀gbìn kó ń jẹ fúlò nílẹ̀ wa kó ń jẹ ẹ má lọ Mẹ́kà ẹ jẹ́ kó gbé Mẹ́kà wọn sórí tírè kan máa kiri ẹ̀ káàkiri gbàǹjo Mẹ́kà rẹ gbàǹjo Mẹ́kà wo ẹ padà gbé wo lórílẹ̀ Yorùbá ẹ máa kórè burúkú yín lọ. Another way, boss, okay. Another way. Sunday Igboho is not just a threat to national security. Sunday Igboho is a threat to the unity of Nigeria. And Sunday Igboho is a threat to democracy. Oh yeah, ní sùúrù. Ni mo eléyìí ló fún kai. Ọlọ́run wá ṣàánú fún wa. Báwo ni mo ti wọ́n ṣe tún wá rí bá Ọlọ́run ṣàánú ẹrú ẹ. Only Sunday Igboho is not just a threat to national security. It's a threat to Nigeria unity and a threat to democracy. I'm a play or not, what's okay? We are under pressure to fight government that has helicopters, is bombarding us. So you remove the pressure, the need for the money is there. When you go there, you don't see any luxurious life. You don't see any luxurious life at all. They are living in huts. They have nothing. They drink sometimes from the spring. So I don't think we can say that they are used to a luxurious life that they won't be living. Actually, they don't even know it with all the money they get. Sheikh, like you said, they are under pressure. Government is bombarding them, and according to what you say, they are saying that it looks like they are under attack. So maybe they are acquiring weapons to protect themselves. But then again, if the pressure is that much, why don't they renounce banditry? And are they also considering the lives
of those that they are also taking and the lives of people that they are also making, unlivable. Okay, you see, if they leave banditry, they won't have source of financing their war machine. The question you ask, why are they fighting them? You see, the herdsmen. Shehu Gumi sọ wípé àwọn agbésùmọ̀mí ó ní wọn ò lè fi gbésùmọ̀mí kalẹ̀. Ó ní because wọ́n need owó látọwọ́ ìjọba láti finance war machine wọn, as in àwọn tó máa yìn. Ó ní wọ́n need owó láti ra irinṣẹ́, bóyá irinṣẹ́ bíríkìlà ló fẹ́ rà, àbí irinṣẹ́ tailor, àbí irinṣẹ́ kí ló tún máa rà, irinṣẹ́ wẹ́dà, èmi ò mọ irinṣẹ́ tó fẹ́ rà o. Ó ní àwọn agbésùmọ̀mí wọ́n need owó gidi because ìjọba ń put pressure lé wọn lórí. Ó ń tẹ́ bá lọ síbẹ̀ lè rí kí wọ́n wọṣọ gidi kan, lè rí kí wọ́n ṣe nǹkan gidi kan. Ó ní bẹ́ẹ̀ wọ́n need owó gidi láti finance irinṣẹ́ wọn. Ẹjọ́ irú irinṣẹ́ wo ni o? Kò sẹ́kùn lé ní ẹjọ́ irú irinṣẹ́ wo làwọn bandits fẹ́ rà. Èyí tí mú ẹ dàbí tí mú ẹ jump fence yẹn kò eléyìí ò kì í ṣe threat. Àwọn ọmọ tí wọ́n lọ kó ní kinní ìyẹn ò kì í ṣe threat, kò ṣe threat o. Ṣùgbọ́n Sunday Igboho ni threat. Àwọn tí wọ́n níbi owó láti fi ra irinṣẹ́ tí wọ́n ń jiyàn gbé lọ́tùn lósì, àwọn ìyẹn ò kì í ṣe threat. Mo challenge máa tí wọ́n bá bire tó bá bí pọ̀nrí mọ́ pọ̀pọ̀ bá ńlá bá bẹ̀rẹ̀ ẹni kí ó bú bóyá sọ Sunday Igboho ẹni kó sọ̀rọ̀ sí Gumi bẹ́ẹ̀. Gumi ni wọ́n nídi owó tó yẹ kán fi kọ́ school fún wa àwọn ọmọ yín, owó tó yẹ kán fi kọ́ kí ló kẹ́ health care fún àwọn ọmọ yín. Gumi ni wọ́n nídi ẹ̀ láti fi ra irinṣẹ́. Ẹjọ́ irinṣẹ́ yẹn kí ni wọ́n máa fi ṣe? Wọ́n máa fowó yẹn ra irinṣẹ́ láti tún wá jí ẹlòmíì gbé, láti tún wá pẹ́ ẹlòmíì. Gumi, thank you sir. Ẹ bá mi bẹ́ẹ̀ fún Gumi ṣàmánò olórí oko bámbàm. Ó yá àbúrò Gumi sọ̀rọ̀ sókè. Licensed stores individual pé kó máa gbébọn. Sunday Igboho is not just a threat to national security. Sunday Igboho is a threat to the unity of Nigeria, and Sunday Igboho is a threat to democracy. So they want Nigeria to be united. Kó máa pa wọn kan. Hello? En tó fowó rán báyìí ní wàhálà. Ó yẹ kó lọ fowó yẹn ra àkàrà. Owó tó fi rán ní school, àkàrà ló yẹ kó lọ fi rà. Kí ló dé wá mú owó kó dẹ̀ fi ra àkàrà kó dẹ̀ fi mẹ̀kọ. Ṣé kò wá bẹ́tà ló má jà sunwó ná. Àwọn ibi eléyìí ti sunwó ná ò sọ̀rọ̀. To license stores individual pé kó máa gbébọn lórí pé ó fẹ́ help wa láti flush out àwọn Fúlàní àbí kankan nínú igbó. It's a no-no for people like us. Ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí kẹ́ wá wò tó bá fẹ́ wò. Ó ní Sunday Igboho ò lè máa flush àwọn Fúlàní nínú igbó. Ó ní ti ṣe no. Ọmọ ọ̀hádàrí. Wèrè pàṣẹ sọ̀rọ̀. Licensed stores individual pé kó máa gbébọn lórí pé ó fẹ́ help wa láti flush out àwọn Fúlàní àbí kankan nínú igbó. It's a no-no for people like us. And we will use our platform to speak against it. But I like it. Only say no for people like him. Kò sọ pé it's a no for gbogbo àwọn Yorùbá tá ní làákàyè torí wá pé only people like him. Who are the people like him? Ẹni bí ahun náà ló máa ń ráhun e. Èèyàn bí ìgbín ló máa ń hègbìn sọ̀rọ̀. Tó bá jẹ́ 1,000 videos lórí ẹ̀ a máa ṣe. A máa ṣe 1,000 videos lórí a máa ṣe. Ìlú ilé náà Nàìjíríà lè kò síṣẹ́ abroad gan gbogbo ẹ̀ chat. Nǹkan kú ṣàfẹ́ jẹun ṣá sọ̀rọ̀ jàre. Tí ẹ láìkí glasses ẹ̀ ó jẹ́ kí ó yẹ ṣèpù mú ẹ̀. Tí Sunday Igboho bá rò pé òun ní ẹni capacity láti ẹ̀ kó lọ join Àmọ̀tẹ́kùn. But to license him láti ní security firm tí wọ́n máa carry ammunition in the guest of pé ẹ fẹ́ help láti flush out àwọn kọ̀ọ̀kan nínú igbó. No, kì í ṣe irú Sunday Igboho. There's nothing wrong. It's a global problem. Wọ́n ní UK ló wà bóyá kó máa bọ̀ ńlé Ọlọ́run tó bá gbé security kíní kalẹ̀ lórí page Yorùbáwùyí máa bẹ Tinubu wọ́n máa license tiẹ̀ náà. Wọ́n ní UK ló wà ẹ bá mi sọ fẹ́ ní kó máa bọ̀ ńlé èmi àti fún Tinubu
that one of that security vote security network kalẹ̀ wọ́n máa license ẹ̀ fún òkè ńlẹ́fọ̀ láwo ẹ fún ńlẹ́fọ̀ láwo tó bá ti lè wọgbó kí ló tà ní tẹ̀lé ẹ Yorùbá ọmọ Yorùbá ni wá ló bá ti lè síwájú èmi Yorùbáwùyí má tẹ̀lé ẹ I am not against anybody I am not o kàn jókòó sí UK kó máa fọ̀gbẹ́ fọ̀tọ̀ bí kó máa ṣiṣẹ́ torí ẹrú ni ẹ o tó bá mọ̀ ẹrú ni ẹ ní UK ọmọ onílùú yàtọ̀ kódà kó jẹ́ citizen ẹrú ni ẹ lọ́hùn ní US ní anywhere tá bá wà wọn ò lè treat wa bí àwọn ọmọ ìlú wọn so máa bọ́ nlé kó apply kó sọ pé fẹ́ ṣe security kíní kan àwọn ọmọ àtẹ̀lé ẹ sọ̀rọ̀. Practices for government to license àwọn individual gan láti carry am in fact sometimes wọ́n máa lò wọ́n gan in combat war Jonathan lo àwọn South Africa missionaries kan ní Borno I think that was 2014-2015 general election and they recorded a lot of successes during that period so there's nothing wrong even in Nigeria we have Tantita Bobo Tamponu ní Niger Delta nothing wrong with that but a character like one Tampolo wà ní Niger Delta láti secure ilẹ̀ wọn ó ní nothing wrong with that wèrè wèrè mọ mọ́tò Ọlọ́run wèrè mọ mọ́tò wọ́n mọkọ̀ ya wọn ẹ̀yin àwa Yorùbá tá ń ta Sunday Igboho síta àwa la jẹ́ káwọn lè máa ṣẹnu ṣọṣọṣọṣọ sí Sunday Igboho lára wàlá mo fọ Ọlọ́run bá tó dá mo fẹ́ lálẹ́ Yorùbá mo fi búra kò sí tí wọ́n bí ìyá lájà pọn rí bọ́ pọ̀ bàbá ẹ̀rẹ́ pọn rí mọ́ pọ̀ bàbá náà bàbá wọn tó lè bú Tòǹbòlò àbí Tòǹpólò wà Tòǹbòlò wà Àsárí Tòkunbọ̀ wà Àtàbújá wà and many of their likes ẹni Yorùbáwùyí I triple challenge yálà yàpọ̀ ìmọ̀ pọ̀ bàbá wa fúró ẹ̀pọ̀ bàbá yín ẹ̀pọ̀ triple challenge ẹ̀pọ̀ bàbá yín ọbẹ̀ bá sọ̀rọ̀ Sunday Igboho ẹ sọ̀rọ̀ sí Tòǹpólò bí àbí Tòǹpólò ẹ wà ní UK anywhere tẹ́ bá wà ẹ bọ́tà kẹ́ bú Tòǹpólò tó bá bí yálà yà yín rè Sunday Igboho ní gbá àpòlẹ̀ wà tẹ́ pé Sunday Igboho náà èmi ò mọ́rí ti ẹ̀já rẹ̀ a máa bá yín rẹ́rìn ni a máa bá yín rẹ́rìn kémi lágbára bí Sunday Igboho ayé yín á yẹ àwọn òyìn lè pè ẹ̀rìn wọ̀gbó lọ abẹ́ ń ṣí èrè sára ẹwẹ́ yín báwo ló ṣe wá ṣe yín báyìí ẹnìkan báwo yẹ ṣe ẹ bá mi yá fọ́tò bóyá ṣe yín yẹn somebody should just take the picture of his eyín ètè ẹ̀gán dàbí ìgbín onírun ẹmọ kan tó pè ní ìgbín onírun bẹ́ẹ̀ lè tí ẹ ṣe nípọn aláì èmi mo sọ pé tèmi nípọn tí ẹ sọ pé kí ló tún ṣubú tẹ̀ ọ́ sọ̀rọ̀. Sunday Igboho should not be licensed to carry ammunition in a private capacity. ó dùn wọn. àbí is he not the same person that support lọ́jọ́ kìíní àná àwọn fẹ́ help wa láti flush out àwọn Fúlàní tó ń ṣe kíní kan tó ń pa àwọn èèyàn nígbọ́ ní ṣé gbọ́ ìgangan àbí mo náà korúkọ bẹ̀yẹn. You cannot even pronounce ìgangan ó ti kú òun lé ti pẹ́ cannot pronounce ìgangan àṣà àánú ẹ̀dẹ̀ ṣe mí iṣẹ́ òtútù lóyìnbó náà easy ìgbà mi tó tutù bá fẹ́ sí èèyàn lọ́pọlọ orí èèyàn lè má pè dáadáa sọ̀rọ̀ jàre. ìyẹn yẹ́ níta ló bẹ̀rẹ̀ sí pariwo Yorùbá nation is it that same person lẹ́tọ́ fẹ́ license láti máa gbé ìbọn maybe after 5 or 10 years from now a tún máa pariwo Yorùbá nation pẹ̀lú àwọn èèyàn tó bá ti kó bọ fún. ẹjọ́ bá wa like show yìí àbáwọn ọmọ Fúlàní ló pọ̀ lórí show yìí ẹ bá wa share video yìí they know what Sunday Igboho can do God bless you. ẹ mọ̀ kó wọ́n dẹ̀ sọ pé àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan wọ́n ní wọ́n wà nídìí iṣẹ́ yìí táwọn náà ń gba ìtàn lọ́dọ̀ àwọn Fúlàní ṣé kò ti máa fojú mímú hàn báyìí ṣé kìí pé àwọn alálẹ̀ náà ń tú gbogbo ọ̀rọ̀ síta báyìí má ṣe àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yin alálẹ̀ yìí ẹ burú o ẹ̀yin alálẹ̀ ilẹ̀ Yorùbá ẹ burú o ẹ kàn ń fún àwọn èèyàn lọ́rùn ni wọ́n pọ̀ tẹnu wọn jáde wàhálà ta ló ṣí ọgbà wèrè kalẹ̀ bí tí mo ti fẹ́ bí mi lélẹ̀ ta lẹ́ni tó lọ ṣí ọgbà wèrè kalẹ̀ láti àná ta ni ẹni tó ṣí ọgbà wèrè kalẹ̀ tí wèrè ṣe wá pọ̀ ń tàbá wèrè kàn ẹni tó ṣí ọgbà wèrè kalẹ̀ tó lọ patí ìkà ló ṣe fún wa nílẹ̀ Yorùbá o èèyàn kọ́ ló máa ṣí ọgbà wèrè kalẹ̀ tí gbogbo wọn á túbọ̀ tàbá ẹ̀ àti ẹ̀gbọ́n ọ̀pọ̀ Sunday Igboho la fẹ́ Ọlọ́run èmi ò ní ìgbà ẹni tí wọ́n ti gé tì mí lọ sọ̀rọ̀
So that cool. Is he not the same person? Just few, just 3 months. Don't threaten and when you're in Yoruba land, nobody should campaign and vote for Peter Obi or Atiku. The same person, they don't have full license. Few months after. But nígbà tí Ṣèyí Tinubu lọ sílẹ̀ Ìgbò. Torí mi bá gbóná má bẹ́ẹ̀ sí ní campaign fún Tinubu. Rí Ṣèyí Tinubu. Nígbà tí Ṣèyí Tinubu lọ sílẹ̀ Ìgbò tí wọ́n lẹ̀ ní pure water. Gbogbo ohun tó kó lọ síbẹ̀. Tí Ṣèyí Tinubu ọmọ sitting president tó gbagi eré tó bẹ̀rẹ̀ sí ní sá lọ. Rí fídíò Ṣèyí Tinubu. Níbi tí wọ́n ti lé Ṣèyí Tinubu. Rí fídíò ọmọ Ìgbò tó sọ pé tó wà ní Canada tó lọ máa poison gbogbo Yorùbá tó wà ní Canada. Rí fídíò yẹn èyà àánú ẹ̀dẹ̀ ṣe mi kò ní data ń gbà yẹn ni. Rí fídíò bí tí wọ́n ti ṣe hande ṣe kí bẹ́ẹ̀dẹ̀ ṣe àbáwé ẹ̀nà ìdè ṣàtẹ̀mí lọ. Rí fídíò yẹn. Àánú ẹ̀ ṣe mi Ọlọ́run àánú ẹ̀ ṣe mi. Gbà mí tí òtútù bá pọ̀ jù lórí èèyàn àgàgà torí èèyàn bá dàbí síìtì ọ̀kadà. Torí èèyàn bá tó bá wà sloppy báyìí bí síìtì ọ̀kadà orí yóò kí n pín gbà mí. Má ṣe o ọjà ti bọ́ọ̀sì Yorùbá ti jí sí àgbọ̀n kankan mọ́ sọ̀rọ̀ wèrè. Láti kárí kíní. This is a guy that has record of being surrounded with thugs. But what is the difference between him and thugs? Sorry, problem táwọn èèyàn mọ̀ ni wípé ẹni tó jẹ́ teacher kò lè wọgbó ti Boko Haram. Torí wèrè la máa fi ń wo wèrè. Gbogbo àwọn tá ń pariwo yìí ẹ pè wá ní thug èmi a máa accept. Because téèyàn náà bá tó ní jọ́ tó ogun bá ń le a máa ní ọmọ tó bá le kalẹ̀. Tójọ́ tí ogun bá máa le ni. Torí wèrè ti ta àti máa lọ́mọ tó bá burú nínú ilé. Ìwọ bó ṣe wà yìí nísìn torí ẹ dàbí ọ̀nà ìlú àwọn táwọn gbọdọ̀ dárúkọ. Wọn bí ẹ̀dá ò lè wọgbó. Because alákọ̀wé ni ẹ́. Gíláàsì ló gbé sójú yìí. Báwo ni máa wọ ní pẹ̀lú àwọn Boko Haram? Ó lè wọgbó. Torí ẹ̀ la ṣe ní àwọn èèyàn bíi Sunday Igboho. Yóò àwọn èèyàn bíi Yorùbá-Wuyì. Tó yẹ pé tó bá ṣẹlẹ̀ àwọn ìyá yín ẹ fẹ́ kú. Báwo kọ́ bá àwọn jagunjagun tó máa ń jagun nínú igbó. Yorùbá-Wuyì jánu. Ìbí náà wà ló gbà máa jánu. Wo mo rà háì. Ó gbé ghetto rí. Táwọn ọmọ ghetto tó máa ń jà lórí ríǹgì bá máa fún ọmọ rà. Ó yá súnmọ́. Má lọ. Ó yá tẹ̀lé. Àwọn afún ọmọ rà táwọn yẹn bá ti ń jagun nínú igbó. Àwọn afún ọmọ rà lórí Yorùbá-Wuyì platform. So ẹni tó bá jẹ́ ẹni tó ń gbégò sójú bíi tiẹ̀ wọn ò lè ṣe. Wọn ò lè ní mòrà bíi tiwa báyìí. Àwọn ọmọ ghetto náà la máa gbà yìí. Àgọ́ náà ẹ fẹ́ kéku. Sọ́ra wèrè. That's how he made his money. Political machinery for politicians to rig election and do all kind of violence during election period. That's how he made his money. Ìrìn ọ̀bá ilẹ̀ wá fẹ́ license láti máa gbébọn. Tó bá dọ̀la, if that guy tó bá lọ igbó tó pa ẹni Fúlàní kan bẹ́ẹ̀, there can be a propaganda around it pé Tinubu license kí ló porúkọ ẹ̀ Ìgbòho láti máa pa àwọn Fúlàní nínú igbó. N tó ṣà ń jà fún tí mo táwọn méjèèjì ń jà fún ni pé tí Fúlàní bá ti ń pa Yorùbá kí Yorùbá má ṣe nǹkan kan padà. Àwọn òṣùpá wọn lọ pa Fúlàní nínú igbó. Olóyè Sunday Igboho ti sọ pé ẹni pọ̀tà bá ti rí nínú igbó wa ní igbó reserve a máa hand over àwọn fọlọ́pàá ni. Ibi Tinubu ló gbé kinní kalẹ̀ a máa hand over àwọn fún Tinubu àwọn ọlọ́pàá ni. And mind the Sunday Igboho is not working alone. Nigeria security match pẹ̀lú ẹ̀. So àwọn tó bá ti bá nínú igbó tí wọ́n gbé ká kó wọn jáde pé ẹ kúrò nínú igbó. Sunday Igboho ti sọ ní ẹ máa bọ̀ láàrin ìlú ẹ wá ṣe business yín ó fẹ́ ta màálù wá ta láàrin ìlú. Why are you going nínú igbós? Why are you going nínú igbós? Ó fẹ́ ta goro máa wá ta láàrin ìlú. We don't want anybody in our inú igbós again. Our forest reserve must be for us. Bàbá tí wọ́n rẹ́ lọ́rùn yẹn eléyìí ò kan rẹ́ teacher lọ́rùn o ó di mathematics teacher. Kí o tó dé di mathematics teacher á jẹ́ pé ó ń gbá lórí ẹ̀ mathematics teacher. Oh my God. Gbogbo wọn ṣàǹjọ wọ́n ní wọn ò gbà kan pa Fúlàní padà ọmọ Yorùbá gbọ́ kí la máa ṣe. Wọ́n náà wọn ò gbà kan pa Fúlàní padà o. Ogun ti jà o. Kó bọ́ sí gbàngàn ní kó bọ́ sí gbàngàn láàrin àwọn èèyàn bínú tán lórí pé Ijoba Wuyi sọ̀rọ̀. Ìrìn ọ̀bá ilẹ̀ wá fẹ́ license láti máa gbébọn. Tó bá dọ̀la if that guy tó bá lọ igbó tó pa ẹni Fúlàní kan bẹ́ẹ̀ there can be a propaganda around it pé Tinubu license kí ló porúkọ ẹ̀ Ìgbòho láti máa pa àwọn Fúlàní nínú igbó. Okay, but Fúlàní lè pa Yorùbá nínú igbó. Yorùbá kan mi ò gbọdọ̀ pa Fúlàní.
So ti clear ọmọ Yorùbá ṣó yé yín Fúlàní lè ìyá mo available. Ẹ pa àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ń ṣe kí ni wọn peacefully. tó ṣe ọ̀rọ̀ security outfit ìdí àbá pé mo ní oògùn àbí mi ò ní oògùn. kí ni expertise ti Sunday Igboho ní? Is he a former military general or kìíní kan yìí? Ìbọn ló ti get the training. So tó bá ti ní oògùn báyìí government will just license you to be carrying ammunition. This at the end of the day ìbọn tẹ bá ti kó fún àwọn boys yìí sí báyìí ọwọ́ àwọn tọ́ọ̀gì kan ní ìbẹ̀rẹ̀ ní gbági ní everywhere lọ́ máa kó gbogbo wọn lọ́ máa kó bọ̀ fún wọn. Fúlàní náà fi ń jà lọ́sàn-án ìkan mi náà máa fi ṣe lóru. Mr. President should think about this guy. I don't like his personality and his character. If he thinks he has the expertise to want to help Nigeria state in terms of combating insecurity in Nigeria, kó lọ join Àmọ̀tẹ́kùn. Kó lọ join. Ṣebí ẹ̀gbọ́n kan síta kan yẹn náà sọ, ó ní kó lọ join Àmọ̀tẹ́kùn. Eléyìí náà ní kó lọ join Àmọ̀tẹ́kùn. Ṣé dẹ̀ sure pé people yóò ti plant nǹkan sínú Àmọ̀tẹ́kùn. Ṣé dẹ̀ sure wípé àwọn tí wọ́n ń bọ̀tà yìí they keep on saying Àmọ̀tẹ́kùn Àmọ̀tẹ́kùn. Ṣé ẹ̀yin Àmọ̀tẹ́kùn ẹ fúnra o? Ẹ̀yin bàbá wa tẹ́ wà nínú Àmọ̀tẹ́kùn ẹ fúnra kó mi má tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu fún yín o. Ṣé ẹ sure pé àwọn people yìí ò ti lọ kẹ́ nǹkan sínú Àmọ̀tẹ́kùn? Why are they are all saying kó lọ join Àmọ̀tẹ́kùn? Okay, tó bá join Àmọ̀tẹ́kùn kò ní gbébọn gbà yín. Torí tí èèyàn wá àwa bá ń rojọ́ èèyàn wá àwa kó ló máa dá. Many of us tá bá fẹ́ sọ̀rọ̀ a máa ti listen sọ̀rọ̀ tẹ́nìyẹn sọ. A máa wá wò pé ṣé orí onítọ̀hún pé àbí kò pé. So tí Sunday Igboho tó bá jẹ́ security tiẹ̀ lẹ̀ kó má gbébọn. Mo tó bá join Àmọ̀tẹ́kùn ṣé gbọ́ngbọ́n ló máa mú dání? Wèrè o. Tí Sunday Igboho bá ti join Àmọ̀tẹ́kùn ó máa wá mú gbọ́ngbọ́n dání. Ẹ̀yin bá ní tì gbọ́ngbọ́n rẹ̀ o. Àbí kí ló máa kó dání? Báírò àti ìwé. Sunday Igboho lè join Àmọ̀tẹ́kùn láti gbébọn ṣùgbọ́n kò lè dá dúró. Wèrè rẹ̀ o. Àti dáre àti fa wèrè lọ́mú. Àmọ̀tẹ́kùn. Because ìbẹ̀rẹ̀ la máa mọ̀. A few months now, a few years time, that guy will turn to something else. Kò sí nǹkan tó kàn ẹ́. And he have the track record of becoming a rebellion against Nigeria state. Mr. President, ẹ máa fúbọ̀ báyìí ní láìsí láti carry out all this kind of stuff. Because mo ní bó ṣe ń brag and ó tún jẹ́ èèyàn tó jẹ́ pé ẹnu ẹ̀ ò bò. Any small thing tó bá ṣe inú gbóǹsì ló máa bọ́ síta àwọn ti pa Fúlàní mélòó kan ogun lọ ni kíní kan lọ ni. Tó máa kọ́ sí pé. I don't want to come. Please stop calling me. I don't want to. I don't want to come. Bí ṣá náà pè mí fún. Mo ń ṣàwọlé. Ṣé wà lórí program yìí? Ẹ má bínú mistake mo pé ó máa lórí program ẹ má bínú sá. Ẹ lọ join wa. Ẹ lọ join wa. Over 400 èèyàn ló ń wọ̀ èèyàn 120 ló bá wa tẹ turn pop lórí show yìí. Ṣé ká stop show bí ẹjọ́ ti ń pè mí yìí o. Ẹ bá gbóhùn sókè. Tẹ́ bàbá wa like show yìí kí máa lọ síbi iṣẹ́ o. Mo ṣe ẹni tí ò ní sí. Mo ń ṣe àwọn bá gbóhùn sókè. Ẹ jọ̀ọ́ ẹ bá bínú ẹ jẹ́ fún mi níbi wákàtí bí ẹ fún mi ní ìṣẹ́jú bíi mélòó kan mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ ni. Ẹ wò ó mo like ètò yín gan. Lágbára Ọlọ́run máa fún yín ní agbára láti máa ṣètò yìí lọ. Ṣé ẹ rí nǹkan tí mo kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ mo gbọ́ ọ̀rọ̀ tí màá yẹn ń sọ tẹ́ play ṣùgbọ́n ṣé ẹ rí nǹkan tí mo kàn fẹ́ Yorùbá ló dìdìrìn jù àwọn náà mú méjì. Ẹ dọ́nà sí Yorùbá sì gbádùn sàn sì gbádùn ẹ jọ̀ọ́ I'm sorry to say. Àwa kan gbádùn torí mi gbádùn Yorùbá dẹ̀ ni mi so mo gbádùn. Náà mi kò yín mi ò fi. No mo ń sọ ẹni tí Yorùbá sì gbádùn mo láwa kan gbádùn. Because ẹ gbọ́ Yorùbá lẹ́ni yẹn ń sọ jáde lẹ́nu ẹ mọ gbọ́ nǹkan tí ń sọ ó ní pé wọ́n á kó bàn fún Sunday Igboho máa lọ fi kíní yẹn máa lọ fi ṣe nǹkan tí ò sí kíní Yorùbá bọ́ọ̀nà pípọ̀ yìí ti wá mú mi tó báyìí ṣé ẹ wá rí tá máa fẹ́ rí solution sọ̀rọ̀ àwọn Fúlàní yìí irú Tinubu yìí ọgbọ́rọ̀ máa deport gbogbo àwọn tó bá jẹ́ bí Fúlàní àbí bá bí Haúsá gbọ́rọ̀ máa deport gbogbo wọn àwọn tó wà nínú ìgboro wọ́n gbọ́rọ̀ máa deport wọn ná tó di pé because ẹ̀rọ àwọn tó wà lọ nínú ìgboro yẹ àwọn míì ti gbọ́ Yorùbá àwọn ló ń fún ti inú igbó àtàwọn tí ń bọ̀ láti nọ́ọ̀tì àwọn náà fún wọn ní information
So bẹ́ẹ̀ tọ̀rọ̀ mi báyẹn mà. Tó máa fẹ́ wá security tó máa fẹ́ stop security yẹn. Tó máa fẹ́ stop àwọn terrorists tí wọ́n ń wọlé tí wọ́n ń ṣe gbákanṣà nínú igbó yẹn tí wọ́n ń wọlé tó kàn gbéyàn tó ń pààyàn bí ẹran. Ṣé nǹkan tíjọba ó ṣe ni wípé tó bá yẹ pé Tinubu Yorùbá tó jẹ́ pé ọmọ Yorùbá dẹ̀ ni nǹkan tó yẹ tó ṣe ni wípé ṣé bẹ́ẹ̀ máa àwọn ọdẹ tí wọ́n máa ń lọ nínú igbó yẹn àwọn tó mọ nínú igbó ju àwọn tó tún gbégboro lọ àwọn yẹn gangan tó pé ó ní owó tó máa gbé fún wọn lóṣooṣù àwọn yẹn ló tún lè ṣiṣẹ́ yẹn débi tí wọ́n máa ṣiṣẹ́ yẹn dé abẹ́ ìdẹ́tì báyẹn mà tó ráwọn ọdẹ kan wà àwọn ọdẹ apẹrin kan wà tó kàn máa ń wọnú igbó lọ lálẹ́ so àwọn yẹn mọ inú igbó dáadáa so àwọn Tinubu tọ̀yọ́ wọ́n bá wọn sọ̀rọ̀ àwọn Tinubu tọ̀sún wọ́n bá wọn sọ̀rọ̀ so tí wọ́n fọwọ́sowọ́ papọ̀ àwọn ìyẹn náà máa ṣiṣẹ́ fọ́dẹ tó wà ní ògbóró tí Sunday Igboho náà tẹ̀síwájú pẹ̀lú security tàfẹ́ fún wọn yẹ kí wọ́n tẹ̀síwájú sẹ́rí ẹ̀wò ọlọ́wọ́ kan ṣàánú Yorùbá ni tọ́rọ̀ Yorùbá ti sú mi gan àwọn náà dìdìrìn jù àwọn náà mú mi jù ẹdún náà sórí wọn ṣe pé báyìí ṣáà máa gbọ́rọ̀ tí máa yẹn ń sọ jáde lẹ́nu. àwọn yẹn lè máa bá wí sá ẹ má kó gbogbo Yorùbá pọ̀. wọ́n pààyàn bí ẹran òun tún ń tako ẹ má yẹn tún ń tako nǹkan tí ìjọba tó fẹ́ ṣe fún Sunday Igboho kókè ọ̀yà take position yìí ẹ máa gbọ́rọ̀ tí some people yìí sì gbádùn sá. ẹ jọ some people yìí sì gbádùn sá. because ṣe rí nǹkan yìí tó máa fẹ́ rí solution pẹ̀lú àwọn Fúlàní àtàwọn Haúsá tó máa wò pé léyìí Haúsá àbí Fúlàní àwọn méjèèjì yẹn náà ni àwọn méjèèjì ní Fúlàní àti Haúsá àwọn méjèèjì yẹn ni so àwọn tó wà nígboro tán máa deport wọn padà sílẹ̀ wọn àti Haúsá àti Fúlàní tán máa deport àwọn méjèèjì padà sílẹ̀ wọn and then àwọn tó wà nù gbó àwọn tó bá tẹ́gbẹ́ ti Ọ̀yọ́ àwọn ọdẹ apẹrin nù Ọ̀yọ́ yìí àwọn tó máa ń lọ nù gbó lórí àwọn bàbá wọn tán bá wọn sọ̀rọ̀ tán bá àwọn bàbá yẹn sọ̀rọ̀. ọ̀dà ẹ ṣeun gan sà ẹ ṣeun everybody ló ń ṣiṣẹ́ pẹ̀lú Sunday Igboho lọ́wọ́ yìí TikTok ẹ bá wa like show ká lè gbé yín wọlé mi ìfẹ́ kí n gbé yín wọlé kí n máa wá ṣe wàhálà ó ti jábọ́ ti wọlé mi ìfẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ bá wa like show over 400 èèyàn ló ń wà lórí YouTube èèyàn one skinny kan ló like ẹ bá wa like ẹ bá wa share níta bá ti pè níta bẹ́ẹ̀ bá ti gbé fóònù máa pẹ̀lú mi o àti ń pè yín èèyàn padà níta bá ti pè tẹ́ bá ti gbé call a máa pẹ̀lú mi. kí ló tà ń pa àwọn èèyàn padà tí wọn ò gbé kọ́ lásìkò wa ẹ má bínú o mo ti wà distracted ni wọ́n ti ń pè mí níbi iṣẹ́. ẹ tẹ́wẹ́ pé ẹ má ti pẹ́ kí wọ́n pè àtìsẹ̀ ta ní tó ti pè wọ́n ti lé ní 20 ká kọ́kọ́ pè wọ́n padà ná ẹ bá ti pọ̀ tó máa gbé kọ́ lọ máa bẹ̀ sí máa gbé kọ́ lọ àwọn míì TikTok I don't know what is happening. àbí fóònù yóò ríngì níbi tí wọ́n ìyá mi BOS mo ti pè yín náà mo dẹ̀ ṣe ń rí yín online so mo ti pè yín o TikTok yìí tó bá gbé wọlé ṣẹlẹ̀ ṣúọ̀ pé ẹ̀hún fi ok nìkan ti gbé sóò definitely òun ṣiṣẹ́ ẹ bá gbọ́n sókè sàá ṣe pàápàá sà. hello ma. hello sà o pàápàá ẹ ṣeun ẹ kú ètò ẹ pàtàrọ̀. ẹ ṣeun. ohun tí mo rí sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn ọ̀rọ̀ mi ò pọ̀ ṣẹ́rí gbogbo àwọn tó bá ti jáde bẹ́ẹ̀ tó jáde yẹn tó ń kàn dẹ́mu olóyè lọ́wọ́ yìí gbogbo ló ń jẹ́ nínú owó bandit wọn ló ń jẹ́ nínú owó terrorist. èmi náà wò bẹ́ẹ̀. tó bá ti ń gbójú jáde ẹ máa táàgì wọn ní kọ̀ọ̀kan tá a fi máa mọ gbogbo àwọn tó anybody tó bá ti takùn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó lóye fẹ́ ṣe yìí gbogbo wọn náà ń jẹ nínú kinní yẹn pátápátá wọn ní ẹ sọ ojú yẹn lọ ìyókù àwọn àgbààgbà máa mọ ohun tó máa ṣe sí ìyókù. àwọn àgbààgbà God bless you Olódùmarè bless you a máa wọ́nlẹ̀ a máa rólẹ̀ gbogbo ẹ̀ la máa ṣe a máa wọ́nlẹ̀ a máa rólẹ̀ ẹni tó bá ti bìlẹ̀ bá ẹjọ́ ẹ má ẹ̀kan flash the page mi náà mo kéré ń sọ̀rọ̀ níbi abẹ́ kínní ẹ má bínú sáà ẹ bá gbóhùn sókè ẹ ṣe. yẹ́sọ̀ kẹ́rì mà àwọn bàbá tó jẹ́ sọ̀rọ̀ tó ń sìn náà fi wọn lẹ́yìn bọ́yẹ̀ ń ṣe rí nìyẹn
Tẹ́ bá ti rí ọmọ Yorùbá tó bá ti dìde tó go against nǹkan tó ń ṣẹlẹ̀ nínú gbogbo wa ń dùn sí yìí. Tá à ń ṣàjàyọ̀ ẹ̀, tá à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, tá à ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè yìí pé inú wa ń dùn. Tá a dẹ̀ ń rí light at the end of tunnel èyí tó ń wá dìde. Ara wọn ni wọ́n jọ ń ṣe àwọn ni. Ara wọn ni. But ìtẹ̀rí I expect less from them. I don't expect less from them. I've been expecting this. Láti jọ yìí. Àdúró dè wọ́n kán máa jáde bọ̀. So gbogbo tó ń sọ wọ̀nyẹn wọ́n sọ for your pocket ní. For your pocket. I love it. Mo like iṣẹ́ òyìnbó ṣe ń lọ báyìí. Iṣẹ́ Ọlọ́run ti tẹ̀síwájú tó fẹ́ tó lè fà sẹ́yìn mọ́. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣe lọ bàbá wa. God bless you, sir. God bless you. Mo lẹ́bàá àwọn ìbá mi sí pápápá ẹ̀fẹ̀ la fẹ́ ṣe lórí ṣó yìí. Àgbọ̀n kankan ti gé tiwa. Ẹ máa kéku ni lórí ètò yìí. Ẹ kéku. Ẹ bá wa gbóhùn sókè bàbá mi. Ẹ gbóhùn sókè sá o. Yorùbá òye kúlẹ̀ jàre. Ẹ ṣeun. Ẹni tó ń sọ̀rọ̀ yìí ṣẹ́yìn gan orí kójọ kí ẹni kójọ àwọn tẹ́kọ̀ọ́ kidnap ni. Ṣẹ́yìn náà rí ni because ẹ mọ̀ pé ẹni tó rí ẹ̀ bá pé tọ́lọ́ fún lọ́pọ̀lọpọ̀ kò ní sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí náà. Ok irú èèyàn tẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ẹ kọ́ lọ wò pé kí ló ṣe sí community ẹ̀ lásán. Ó ti sá lọ sí UK ló sá lọ. Kí ló ṣe sí community ẹ̀ lásán ó sọ̀rọ̀ sí ẹ̀yà iná rí pé ẹ̀gbẹ́lẹ̀ gan yóò wọ́n kó tó bá jẹ́ Yorùbá bíi pé yíbo ni ẹ̀rí pé ìkọ̀kan náà ni wọ́n. Ṣé tó bá ń gbé èèyàn tó ń pààyàn tí ò ta lára tó ṣe wá yan èèyàn tó tún máa dáàbò bò lù tó lè tún takò ẹ̀rí kó rí wọn ò pé. Ó jọ bẹ́ẹ̀ náà. Ìjẹ́ orí òpé náà mọ ẹjọ́ káwọn àwọn kan wà jẹ́ pé ń lóògùn tẹ́lẹ̀ ọ̀pọ̀ ń lóògùn. Dọ́kọ̀ lẹ́gbọ̀n àgọ̀gùn lọ pa mi irú ìlú àwọn eléyìí. Gbogbo yẹn ṣe yìí ẹ̀wẹ̀ wo ṣé irú àwọn eléyìí ò ṣe sọ pé ìrìn àfi wọn lẹ̀ bí kò sọ̀rọ̀ lẹ́nu ń bẹ̀. Ta ló mọ̀ ọ́? Ò lẹ́nu bẹ̀. Kò yẹ sí ìjọba owó kan lè jàm lẹ́nu ní ẹ kọ́kọ́ máa sòṣì wọn dandan kọ́ bí kò ṣe tọ́lẹ̀ pa àwọn àgbààgbà ìjókòó sọ máa pè é ni. Ẹ ṣe ẹ máa bẹ́ẹ̀ tẹ̀ lọ sí sísá mi. Ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá ẹ máa bọ̀ wá ká bá kójó wọnú gbó ẹ kójó pàdé wa ẹ máa bọ̀ wá ìṣẹ́ lórí yín ò pé ká bá ti kójó wọ gbó ẹ kójó pàdé wa. Ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá ẹ bá mi kọ sí comment section ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá ẹ máa bọ̀ wá wèrè ó ní wọ́n dé Fúlàní ọ̀bọ ẹ bá wa gbóhùn sókè bàbá mi ẹ gbóhùn sókè. Ẹ kú iṣẹ́. Àjọ ń ṣiṣẹ́ ni o. Alálẹ̀ ò ní fi ilẹ̀ láíláí. Àṣẹ Èdùmàrè wà. Èdùmàrè. Àbẹ olóyè náà ẹ máa bá a pè wọ́n ẹgbẹ́ ìdínsì. Ṣé rí kíní bẹ́ẹ̀ máa ń sọ pé ọṣẹ tó ń lò yẹn èmi náà ní ìdí ẹ̀ kọ́ gbé ọṣẹ sọ fún mi. Wàhálà olóyè ìjòjú ayé ó yẹ kó gbé ọṣẹ fún mi kí n máa ta fẹ́yìn fáǹsì mi. Ṣé rí Yorùbá wuyì olóyè òun ṣèyàn lásán ẹni bá fẹ́ kó gbọ́ ẹni bá fẹ́.